àwọn babaláwo àbáwọn oníṣẹ̀ṣe báwọn ni kí wọ́n máa dífá kí wọ́n máa gbọ́ pẹ̀lẹ́ jẹlẹ̀ láti yan pírẹ́sídẹ̀ǹtì lórílẹ̀‐èdè yìí bóò ni ò bá ṣe dáadọ́ Akọ́láwọlé Àdìgún ó ní tí mo ti rí ó ní tí mo ti wò ó ní tí mo wòye sí tí mo fi sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde ìjẹ́ ẹ rántí pé nígbà kan rí gbogbo alájọ́ ń sọ pé ṣé Buhari à ń sọ pé ṣé bàbá à ń pò ń ló yẹ kó kàn à ń pò ń ló yẹ ká fi sí à ń pò ń ló yẹ ká yàn nípò pírẹ́sídẹ̀ǹtì ìgbà tá a yàn síbẹ̀ tó ń kọ́ àwọn tí ń pariwo lọ́pọ̀ ju ẹni tí ara tù lọ. ẹ má jẹ́ àgbàgbé wòye àná òun náà látún sọ pé àwa Yorùbá àwa ló kàn àtúwà ń dásà pé ẹgbẹ́ kìíní yìí wá kọ́lọ́ mọ́ sàánú wa kọ́ mọ́ sàṣàkóso abẹ́ ìfọ̀ ọba wa ṣe kọ́lódùmarè ọba wa ṣe kíre ọkàn wa kábúrú ọmọ ṣe kàn wá à ń sọ pé àwa ló kàn àwa ló kàn àwa ló kàn ǹjẹ́ ẹ mọ ibi tó wọ epo jó dé báyìí èèwọ̀ ǹjẹ́ ẹ rántí ibi tí rẹ̀ sì dé dúró ṣé Buhari òun bá lórí 16,000 ọba lórí 30 lọ́ba látòrí 80 ọba lórí 30 àwa ló kàn àti torí àwa ló kàn àti bá lórí 45 kò báyìí ìyún ní báàgì ìrẹsì àti torí àwa ló kàn látòrí epo 190 kìíní kan àti bá lórí 600 kìíní kan báyìí per litre jálá epo kan ọ̀pọ̀lọpọ̀ tí ń lo ọkọ̀ tẹ́lẹ̀ rí kálukú dẹni tí kọ̀kadà kí nígboro kọ́lọ́wọ́n ṣàánú àwa tá àti ẹ̀wá tí ìrówó rọkọ̀ kọ́lọ́wọ́n ṣàánú kí láwà á ṣe báyìí. mo nígbàgbọ́ pé bó ti wù kọ́ máa le tó ní Nàìjíríà kò ní lé mẹ́mi Akọ́láwọlé Àdìgún ẹnáwó tí mi ń bí pé kò ní lé mẹ́mi àní ẹnáwó tí mi pé.